Sunday Igboho máa báṣẹ́ rẹ̀ lọ, olóyè Igboho máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wá lọ́rùn o. Sunday Igboho máa báṣẹ́, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wá lọ́rùn. Sunday Igboho máa báṣẹ́ rẹ̀ lọ, olóyè Igboho máa báṣẹ́ rẹ̀ lọ. Sunday Igboho máa báṣẹ́ rẹ̀, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wá lọ́rùn o. Sunday Igboho máa tẹ́lẹ̀. Ẹni tó bá fẹ́ bínú kó lọ kú o, ẹni tó bá fẹ́ bínú kó lọ para wọn dànù, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wá lọ́rùn. Olóyè Ìgbòho máa báṣẹ́ rẹ̀ lọ. Ẹkùn ọkọ Fúlàní, ẹkùn ọkọ àwọn ajínigbé, Sunday Májàsọ́lá Ìgbòho máa báṣẹ́ rẹ̀ lọ, kò ní bàjẹ́ fún ọ. ẹ̀yin náà rí, mo rò pé ẹ̀yin náà ti rí, tẹ́ bá ti rí ẹ̀ ṣáà ti máa gbọ́. Another rescue mission successful. Another rescue mission successful. Olóyè Ìgbòho títí lọ gba àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Ẹ wo ọmọ kékeré. Ẹnu ẹ rí ọmọ tẹ́ ń wò yìí. Ọmọ kékeré pẹ̀lú ìyá rẹ̀, wo arábìnrin kò lè dá dúró mọ́, kò lè dá rìn mọ́. Inú ìgbésẹ̀ ló wà. Ṣé mo pé tí wọ́n bá mú ilẹ̀ Yorùbá wọ́n ní èèyàn wà nínú ìgbèkùn. Àwọn ọkùnrin ni ó wà nínú ìgbèkùn, ṣùgbọ́n àwọn obìnrin inú ìgbésẹ̀ òun wọn wà. Yẹn arábìnrin yẹn nǹkan tí wọ́n ti fojú ẹ̀ rí, ohun tí ojú arábìnrin yẹn á ti rí ẹnu ò ní lè sọ. Olóyè Ìgbòho ó ti lọ gbà wọ́n sílẹ̀ o. Ẹ̀yin tẹ́ ń janu kiri, ẹ ṣá máa ṣe bẹ́ẹ̀ nu nìkan ní ti iṣẹ́ titi yín, ẹ ṣá máa sọ ọ́, ẹ ṣá máa sọ, ẹ máa fẹnu bà ti olóyè, ẹ máa òun á dẹ̀ máa ṣiṣẹ́. Kí orúkọ ẹ̀ náà? Malik. Kébì ẹ kọjú sí bíbá. Ẹ jẹ́ ká gbé Malik. Ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́, ẹ kúrò mẹ́. Ọ̀pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká gbé wọn. Àbí ká gbé wọn sórí wíìtì. Ẹ gbé wọn kílà ẹ gbé wọn. Ọyẹ gbé wá. Ẹ pẹ̀lẹ́. Sorry. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lú ọmọ 2 years yìí, ọmọ 2 years. Bá ń gbẹ́sẹ̀ yẹn. Àdúrà ti gbà. Àwa á dẹ̀ máa rí gbogbo gbarúmọlẹ̀ á dẹ̀ máa tì lẹ́yìn, gbogbo àwọn alágbára ayé á dẹ̀ máa tì lẹ́yìn, gbogbo àwa ọmọ òtúfẹ̀, àwa ọmọ ọkọ original á dẹ̀ máa tì lẹ́yìn. Ẹ̀yin ẹ ṣá máa sọ̀rọ̀ ẹnu, ẹ máa bá tiẹ̀ jẹ́. Gbogbo iṣẹ́ tó ń ṣe, gbogbo ohun tí olúkálùkù ń ṣe, òun náà la máa dá wa lẹ́jọ́. Bó jẹ́ rere ló ń ṣe ni, múra síre. Bàbá wa yẹn ti fi kọrin, ó ní bó jẹ́ rere ni kó múra síre, bó jẹ́ ìkà ni kó múra síkà. Kò sí ètò òní, kò sí ètò lẹ́san. Àìsàn rẹ̀ ń bọ̀. Mo rí fídíò kan láàárọ̀ torí ọ̀rọ̀ Ìbà Gani Adams mi fẹ́ máa sọ ọ̀rọ̀ ẹ̀ mọ́. Ó ti yé wa ń sìn. Mo gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Ẹ jẹ́ kí ìjọba tú wa sílẹ̀. Iṣẹ́ wo ni Ìgbòho ń ṣe? Àwa OPC á wọnú gbá lọ kó wọn jáde. Ẹnu ni wọ́n ń dán. Wọ́n ń dánú ni o. Ẹnu bí àjàkàrà. Ẹ wo amẹ́ni nǹkan tá a ti rí tí Ìgbòho ti ṣe lẹ́nu oṣù kan sí bíbá yẹn. Ẹ wo many attempts. Bí ó bá tẹ̀ jẹ́ pé almost at least ká máa rí àwọn attempts kọ̀ọ̀kan, yes, a máa rí nǹkan sọ. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé èyí tẹ́ bá ti rí tí Ìgbòho ṣe ẹ máa bà á jẹ́. Ó ní ọ̀gbẹ́ni kan tó ń pè ní MC Lagos Boy lórí TikTok, ẹni tó bá mọ̀. Bọ̀bọ́ yẹn ọpọlọ tó wà lórí ẹ̀mí rò pé ó ju èyí lọ, ọpọlọ ẹyẹ, ọpọlọ ikú. Ó ń sọ̀sọ́kùsọ lórí TikTok lánàá ni. Ìsọkúsọ ló ń sọ lórí TikTok. Ìgbòho lọ join APC
Ìgbòho ṣẹ̀wọ̀n ṣe kíní kan tí Ìgbòho ò bá dá ọgbọ́n tó dá sí ẹ jẹ́ ká máa ẹ gbàgbé nípa ọ̀rọ̀ APC kò ṣe APC kí nìyẹn ní ṣe a ní ọ̀rọ̀ security wa ló ṣe kókó jù tó bá jẹ́ pé ọgbọ́n ẹni Ìgbòho dá tó fi rí security gbà tó fi jẹ́ pé a lè máa wọ́n fi rí security gbà tó fi lè máa kọjú àwọn Fúlàní yẹn ṣé kò tó bẹ́ẹ̀ ni ẹ wá ń sọ̀rọ̀ APC tá ló sọ fún yín pé lóye drop Yorùbá nation ẹ dá kọ̀ọ̀kan mọ̀ gbogbo nǹkan ni wọ́n máa fẹ́ kẹ́yìn sọ àwọn ọmọ àlè játijàti àwọn ọmọ ọba Gani Adams kún orí TikTok orí Facebook káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ń bú olóyè wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kùngbákùngbé kì í dẹ́ ṣe gbogbo nǹkan tá a nídìí rèé o ṣùgbọ́n ilẹ̀ máa mú yàn sọ̀rọ̀ ṣé àwọn nǹkan tá a nídìí rèé lọ́wọ́ tá a wà yìí ẹ wo àwọn tó ti lọ gbà sílẹ̀ ẹ jọ̀ọ́ àwọn tó wọ́n lọ gbà sílẹ̀ ṣé èpè ni wọ́n máa ṣẹ́ fún ọmọ Adéyẹmọ ṣé èpè ló tọ́ fún àbí àdúrà òun rèé o ojú gbogbo wa ló jọ rí o òun náà torí ṣe fídíò just 1 minute video òun náà ṣe kẹ́tí gbà ẹ ti fi máa fi sọ̀rọ̀ wọ́n ti ṣèyẹn wọ́n ti send ẹ̀ sínú ìgboro ayé fún yín wọ́n send ẹ̀ sínú ìgboro ayé pé ẹ̀yin ẹlẹ́nu màrímà sọ ẹgbà ilé kẹlẹ̀ fi rọ́rọ̀ sọ òun náà torí fi jù síta fún yín ètò yẹ kájọ parapọ̀ Àgbẹ̀kọ̀yà o àwọn local vigilante o àwọn ọlọ́dẹ wa o àwọn èrò ẹkùn ní o àwọn ìjà ẹkùn ní o àwọn imú ẹkùn ní o OPC ní o gbogbo apápátá tá a jọjọ ń sọ èdè kan tó yẹ ká para wa pọ̀ ẹ jẹ́ ká a fẹ́ lọ sí mission ilé ní o wọ́n ti ní WhatsApp group fún àwọn ọ̀gá ẹgbẹ́ kọ̀ọ̀kan WhatsApp group bó yẹ kó ṣe rí mo ṣe ń sọ yìí o àwọn ọ̀gá ẹgbẹ́ tó bá lè jẹ́ pé àwọn aṣojú wọn náà máa create group yẹn fún OPC àwọn àmbẹ̀ kìnnà ogun aṣáájọ wà ńbẹ̀ kò ń ṣe pé bóyá tó máa wá ṣe bẹ́ẹ̀ wọ́n ti wá darapọ̀ mọ́ èrò ẹkùn or wọ́n ti darapọ̀ mọ́ OPC no everybody á wà lórí orí ọwọ́ ẹ̀ wọ́n á dẹ̀ pera wọn ẹ wo a ní operation kan a gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan ó yẹ jẹ́ ká jọ kọ́ wọ́n rìn ìdí tá a fi ń bára wa jà kò yé mi ìdí tá a fi ń bára wa kò yé mi kò dẹ̀ sí nǹkan táwa lè ṣe ọ̀rọ̀ ẹnu yìí nìkan náà kò á lè ṣe ju ọ̀rọ̀ tá à ń sọ yìí náà lọ ó ti simple jù we have common enemy the same people ló ń terrorize wa ló ń gbé wa ṣe bó ṣe ẹ wo fídíò tí mo jù tán sí ẹgbọ́n kan tárákùnrin yẹn sọ ó ní ibi tí igbó yẹn tó ibi tí wọ́n pọ̀ tó nínú igbó láwọn ọmọ Fúlàní yẹn ó ní tó bá try kó escape wá ti lọ kó sọ́wọ́ ẹlòmíì wọ́n ti pọ̀ jù kó try kó escape ọwọ́ mi ni wà á ti lọ kó sí àwọn ọmọ kéékèèké ó lè tó dàgbà yín nínú wọn bóyá ó máa jẹ́ bí 25 years of age àwọn ọmọ kéékèèké ló ń fojú wa rí èèmọ̀ yìí o torí nǹkan tí wọ́n kó sọ́wọ́ òun ló fún wọn lágbára àwọn torí nǹkan tí wọ́n kó sọ́wọ́ nǹkan tí wọ́n gbé fún wọn jágàmù òun ló fún wọn lágbára àwa tó yẹ kájọ parapọ̀ kájọ forí lórí ká fi kùn lókun kájọ mọ bá a ṣe kojú wọn kò rí bẹ́ẹ̀ o èmi jù ẹ̀mí òjò agbára la abẹ̀rẹ̀ sí ń sa ògùn síra wa abẹ̀rẹ̀ sí ń gbé pètùpètù fi ń ṣépè fúnra wa lórí ayélujára ṣé kìí ṣe nǹkan ló ń ṣe wá yẹn olóyè Ìgbòho àwa gbà fún ọtán o iṣẹ́ yà máa tẹ̀síwájú gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú èpo ló máa kó jáde gbogbo wọn kápátá ìkọ̀kan ò ní yọ sọnù ìkọ̀ǹkọ́ bá láì kọ̀ǹkọ́ ọmọ ìjò lẹ́sẹ̀ ẹ máa lọ re ẹ máa bọ̀ re torí wọ́n ní àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu bẹ́ẹ̀ àwọn bàbá wa ti sọ nìyẹn gbólóhùn o ní èdè àwọn òtùfẹ́ àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu ẹ máa lọ re ẹ máa bọ̀ re gbogbo àwọn alálẹ̀ á máa dúró tì gbogbo ohun tí ẹ bá fẹ́ lọ fún gbogbo operation tí ẹ bá fẹ́ lọ fún àṣeyọrí ni títí àṣeyọrí òní tí ọmọ Adéyẹmọ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìlú ẹkùn pápátá o ní gbogbo state adúpẹ́ pẹ́ òkun o adúpẹ́ o pé wọ́n rí àwọn eléyìí gbà bẹ́ẹ̀ ṣe rí àwọn eléyìí gbà ṣeré ètò kù ṣíṣe ni Elédùà fún yín ṣe níta àwọn ọmọ tó kó ní ìjọba oríire àbí kí wọ́n ti ń pè ní Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ sùn pẹ̀lú ọ̀gá akẹ́kọ̀ọ́ Ògbómọ̀ṣọ́ tó kó gbogbo wọn náà pápátá náà gbogbo wọn náà lẹ́ẹ̀rí gbà padà lágbára Elédùà ó máa ṣe ń ṣe fún yín àló máa ṣe ń ṣe fún yín kò ní bàjẹ́ fún yín ẹ rí wọn gbà padà lágbára Ọlọ́run tó dá àwọn yẹn condition tó wà ń sìn we don't know a ò mọ̀rọ̀ condition tó wà ń sìn